ẹ kú àsìkò ìṣàlàfíà lẹ́wà. Òwe wa tòní, ọmọdé tó ní ẹ̀yìn àgbà ò kọ ilẹ̀, àgbà á ní ẹnu tiẹ̀ náà ò kọ ilẹ̀ pa. Kí ni à ń pè ní ilẹ̀ pa? Ilẹ̀ pa òun ní erùpẹ̀ tí ó wà níbi tí a máa ń fi òkú sí. Àwọn Yorùbá máa ń pa òwe yìí tí ó bá dàbí ẹni pé ọmọdé fẹ́ máa rí àgbàlagbà pé tí ọmọdé bá ń gbèrò pé òun fẹ́ hu ìwà àrífín tàbí nǹkan kan tí ó lè ta àbùkù bá àgbàlagbà òun náà lè wò ó pé òun á ṣe ọmọ yẹn ní jàǹbá àbí ibi tí ó kọjá ibi tí ọmọ gan tí ó lérò. Ìdí nìyí tí wọ́n ṣe máa ń pa òwe yìí. Ẹni tí a bá sọ pé ẹnu ẹ̀ ò kọ ilẹ̀ pa, ó ti kú nìyẹn. Nítorí náà ẹ jẹ́ kí á jìnnà sí ìwà kí a má bàa